ṣé bẹ́ẹ̀ ráwọn Miyetti Allah tí wọ́n ń halẹ̀ mọ́ Tinubu? Oríṣiríṣiì ìhàlẹ̀ ló ń wáyé báyìí látọ̀dọ̀ àwọn ará ilẹ̀ Haúsá sí Tinubu. Àìpẹ́ yìí làwọn ẹgbẹ́ tí wọ́n ń pera wọn lẹ́gbẹ́ àgbààgbà ilẹ̀ Haúsá Northern Elders Forum ní kí Tinubu ṣọ́rẹ̀ bí ò bá fẹ́ rí pípọ́n ojú àwọn Haúsá páwọn ètò tó ń ṣe ń kó wàhálà báwọn ará òkè ọ̀yà. Àwọn àgbààgbà ilẹ̀ Haúsá yìí ò sì lè lajú sílẹ̀ kí tálùbọ̀ kó wọ̀. Àwọn ò ní jẹ́ kí Tinubu fìyà jà àwọn ọmọ ilẹ̀ Haúsá kankan. Ṣùgbọ́n dùnú ni gbọ̀ngúdú táwọn eléyìí ń laago ẹnu padà já sí nígbà tọ́kan lára wọn ẹni tóun náà jágbà ńlẹ̀ Haúsá yìí, ẹni tó ti ṣe gómìnà ìpínlẹ̀ Zamfara rí tó sì jólóṣèlú tí wọ́n bẹ̀rù lápá abẹ̀yẹn náà, Bello Matowalle dá wọn lóhùn tó láwọn tí wọ́n ń pera wọn láwọn àgbààgbà ilẹ̀ Haúsá yìí pàgbó òfìfo lásán ni wọn o. Òun ló sọ pé kí Tinubu má dá wọn lóhùn. Ó láwọn olóṣèlú àtijọ́ kan tágbára bọ́ lọ́wọ́ wọn ni wọ́n ń kóra wọn jọ tí wọ́n sọra wọn dàgbààgbà, kò sì sí kinní kan báyìí tí wọ́n lè dá ṣe nítorí wọn ò lágbára kankan ńlẹ̀ Haúsá. Gbogbo èèyàn ló fẹ́rẹ̀ mọrú àwọn èèyàn báyìí tán. Bágbára bá ti bọ́ lọ́wọ́ àwọn olóṣèlú bí wọ́n ti máa ń kóra wọn jọ láti dàlúrú àti láti jẹ́ káwọn èèyàn tó bá ń ṣèjọba lọ́wọ́ mọ̀ páwọn wà níbì kan nìyẹn. Wọn ó kàn máa fabọ́ pariwo nú ilé lásán ni. Kò sóhun kan báyìí tápá àwọn ká láti ṣe. Gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Haúsá lókù tí wọ́n ń làágùn nímú báyìí. Ara ń ni púpọ̀ nù wọn nítorí àwọn ohun gbogbo tí wọ́n ń ṣe lọ́fẹ̀ẹ́. Àwọn ayé alábàtà tí wọ́n ń jẹ ti bọ́ lọ́wọ́ wọn. Gbogbo pálapàla tí wọ́n ń dánwò ńgbà tí Buhari ń ṣèjọba tí wọ́n sì ti rò pé bẹ́ẹ̀ láyé ò máa rí lọ títí. Ààyè yẹn ò sí fún wọn mọ́ báyìí ló fa gbogbo kátikàti tó ń tẹnu wọn jáde. Bẹ́ẹ̀ ohun tó ń da Nàìjíríà rú nìyẹn. Ohun tó ń dídàgbàsókè wa lọ́wọ́ rèé. Nígbà táwọn kan bá ti rò páwọn nìkan làwọn níjọba Nàìjíríà tí wọ́n ní gbogbo ohun tó bá wà ńbẹ̀ tí wọ́n sì ń fipá gbo ohun tó bá jẹ́ tàwọn tó kù lọ́wọ́ wọn níbi kákẹ́ni tí kò kúnjú òṣùwọ̀n sídìí iṣẹ́ ìjọba, kákáwọn èèyàn tí wọn ò mọ̀wé sídìí iṣẹ́ àkáǹtì àtàṣírò owó, ká sì dá gbogbo ètò ìdàgbàsókè rú nítorí pé a fẹ́ kó jáwọn èèyàn wa ni ó máa ṣèjọba lọ. Ohun táwọn èèyàn yìí fi ń fà wá sẹ́yìn rèé tí wọn ò sì bìkítà ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí wa. Àjẹ̀bí mámọ̀ ní kógun jàlù. Tó bá jáwọn èèyàn yìí jẹ̀bi tí wọ́n sì mọ̀ páwọn jẹ̀bi, tí wọ́n mọ̀ pé ohun táwọn ṣe kò dára, tí wọ́n mọ̀ pé ó ń dídàgbàsókè àti lọ síwájú orílẹ̀-èdè wa lọ́wọ́, tí wọ́n sì múra láti jáwọ́ ńbẹ̀, ọ̀rọ̀ owó ò ní le tó báyìí. Ṣùgbọ́n àjẹ̀bí mámọ̀ ni wọn ò sì kọ̀kọ́rọ̀ náà dogun. Nígbà tọ́lọ́run kò wá gbà fún wọn bẹ́ẹ̀, ohun tó ń kan wọn lára nìyẹn. Ọ̀rọ̀ tí wọn ò tó kà sí o, bí ọ̀rọ̀ ọ̀mùtí lásán ni. Ṣùgbọ́n táwọn Miyetti Allah tí wọ́n ń halẹ̀ mọ́ Tinubu tí wọ́n yàtọ̀ sí táwọn àgbààgbà ilẹ̀ Haúsá yìí o, ohun tí ìjọba ò sì gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú ni. Nígbà tí wọ́n gbó lórí àwọn Miyetti Allah yìí lọ sílé ẹjọ́ tí wọ́n sì fẹ̀sùn àwọn afẹ̀míṣòfò kàn àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ lọ sí kóòtù, wọ́n kóra wọn jọ, wọ́n sì ń pariwo pé bíjọba Tinubu bá sáwọn kò gírí, àwọn ò fa wàhálà pẹ̀lú ẹ̀, àwọn ò sì fojú ẹ̀ rí màbo. Wọ́n ní kí Tinubu folórí Miyetti Allah náà sílẹ̀ ní kíá. Bí bẹ́ẹ̀ kọ́, àwọn ò ṣe ohun tíjọba rẹ̀ ò ní gbàgbé láéláé fún un. Ọ̀rọ̀ náà dàbí ọ̀rọ̀ aṣiwèrè, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Ìdí tí ò fi rí bẹ́ẹ̀ ni pé Bello Bódèjọ olórí àwọn Miyetti Allah yìí ti dẹ́gbẹ́ àwọn ọmọ ogun kan sílẹ̀ tó ní fìjìláńtì àwọn Fúlàní ni wọ́n. Ó ti fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ bíi tàwọn ológun. Ó sì ṣeé ṣe kí wọ́n láwọn ohun ìjà lọ́wọ́. Ohun tí wọ́n ti ṣèlérí fún wọn ni pé wọ́n ó máa fún wọn lówó oṣù, wọ́n ó sì máa pèsè àwọn ohun tí wọ́n bá nílò fún wọn. Ìyẹn ò ṣeé ṣe báyìí fún wọn mọ́ nítorí ìjọba ti mólùdásílẹ̀ wọn. Ṣùgbọ́n Bódèjọ yìí ní igbákejì, ó ní igbákẹta, ó lólórí àwọn ọmọ ogun wọ̀nyí ìpele káàkiri. Bí ìjọba bá mú Bódèjọ tí kò bá máwọn eléyìí bí ẹni finá sórí òrùlé sùn lọ ni. Ìjọba gbọ́dọ̀ ṣe kíákíá kí wọ́n wá gbogbo àwọn tí wọ́n wà pẹ̀lú Bódèjọ yìí rí, kí wọ́n béèrè iṣẹ́ wọn, kí wọ́n sì mọ̀pa tí wọ́n kó láti dáhùn ológun fìjìláńtì Fúlàní yìí sílẹ̀. Káwọn DSS sì fimú fílẹ̀ láti rí ipá àwọn ẹgbẹ́ náà ráàyè láti máa kóra wọn jọ ńbì kan. À ń pariwo báyìí nítorí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ Boko Haram ńlẹ̀ yìí nìyẹn o. À ń pariwo báyìí nítorí báwọn afẹ̀míṣòfò àgbáyé ti ń bẹ̀rẹ̀ náà rèé o. Ẹ má jẹ́ kí tiwa dà bẹ́ẹ̀. Ẹ má fetí pàhàlẹ̀ àwọn Miyetti Allah yìí rẹ́ kó má dòun tí gbogbo wa máa kábàámọ̀ ẹ̀ bó bá dọ̀la. Ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.